ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti yá wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹsẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pọ̀ lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. O máa padà kú ni o. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin. Madam court. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Má gbó owó mi bó pẹ́. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. What? God damn it! Ó wrong now. Ó ṣe máa sọ pé ó like ọmọ tèmi mú jáde kò tí ì nígbà tí mo meet ẹ èmi ni mo mú wá street àdèjọ wà ó dé like mi ó lóun nífẹ̀ẹ́ mi ìwọ wá sọ pé ó fẹ́ bá mi dùn mọ́ ó fẹ́ gbọmọ lọ́wọ́ mi ìwọ náà wá sọ pé wọ́n like ẹ̀ ìwọ náà wá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó máa jẹ́ ló máa pa ẹ̀ òun ní sórí rẹ̀ èmi dọ̀tún òun bá mi dùn ọmọ tèmi gbẹjọ ọmọ tèmi gbẹkẹ ọmọ tèmi fẹ́ ó fẹ́ gbọmọ mọ́ mi lọ́wọ́ torí kò sówó lọ́wọ́ mi torí mi ò lówó ó fẹ́ gbọmọ mọ́ mi lọ́wọ́ ṣó yẹ kí wọ́n náà ṣe bẹ́ẹ̀ ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀ ìwọ náà wá sọ pé wọ́n like ẹ̀ ó sọ pé ọmọ yẹn fine ẹ gbà mí o ó lè gbọmọ ẹ gbà mí o Hey ladies, what's up? Ṣé wàá okay? Bàbá. Woman tí ó máa ń ta omi tútù lẹ́yìn bẹ́ẹ̀ gan ṣé wọ́n ti open? Kò ì dé. Èmi gan ṣe ń bọ̀ láti bẹ̀nsìn ní ìbá ṣọ́ọ̀bù. Wọ́n ti dé. Jọ̀ọ́ tán bá dé jẹ́ kí n mọ̀. Ní ìdòwú yẹn mo fẹ́ mú omi. Mo ṣe gan. Ẹ̀yin ladies, kẹ́tẹ́kì ẹ̀ṣẹ́ ti gbọ́. Sista, ẹ dúró náà. Kí ló ṣe wọ́n tó ń ṣe bí wèrè? Àbẹ́rẹ́ pé bí wèrè náà ṣe ṣe sí. Nǹkan tó yà mí lẹ́nu ni pé bó ṣe ń sọ̀rọ̀ àwọn náà fún wọn lésì. Ṣé ẹ ti mọ̀ pé bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ nìyẹn? Question tí mo expect kẹ́ béèrè òun ni ìwọ ṣe béèrè kò sẹ́ni tó wà nínú ilé tí ó mọ̀ pé bó ṣe ń ṣe nìyẹn. Ọjọ́ tá rẹ̀ bá dẹ̀ ti balẹ̀ á bá wa sọ̀rọ̀ àwa náà dẹ̀ dá lóhùn tó bá dẹ̀ bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa wò. Kí ló dé wá nǹkan ṣe sí?
èmi jẹ́ gẹ́gẹ́ bí bọ̀dá Sàámú àbí mo jẹ́ family member ẹ̀ tó bá yá wọn tó ní kó má wàá gbé bó wù wọ́n kó wá gbé ó dẹ̀ wù wọ́n kó má wàá gbé àjọ máa kópa. Wá gbé. Wọ́n yan kí gbogbo wèrè. Bro Sam, sorry. Wọ́n kí ni gbogbo eléyìí náà? Bro Sam, ẹ má bínú. Kí ni ìtumọ̀ eléyìí tí mo dúró bí látẹ̀tẹ̀ kan mọ́jẹ̀ pé mo ń bọ̀ ṣó ni? Bro Sam, ẹ má bínú, mo sáré lọ síbì kan ni. Torí mo ń fi pé bóyá ilé tí ṣáájú mi dé náà ló jẹ́ kí n máa sáré máa bọ̀. Ṣé plan mi ṣó máa padà work báyìí? Ṣé vision mi ẹ fẹ́ kó wà kó clear? Ẹ fẹ́ ká vision mi ẹ fẹ́ kó wà complete? What's the meaning of this? Kí ni ìtumọ̀ gbogbo wèrè? Kò ní nǹkan tí mo bá ẹ sọ ni. Mo ní mo fẹ́ fi ìyẹn há sínú àwọn organization yẹn káàkiri. Ibi tí wọ́n ti ń ṣe paper ó ní mo mú wọn lọ yìí. Ọ̀tẹ̀ mo máa mú wọn lọ síbi tí wọ́n ti ń ṣe ike àwọn tó ń ṣe ike epo. Máa mú wọn lọ bẹ̀. Lọ́ǹgì òǹgùn máa mú lọ sọ́mẹ̀lì. Sọ́mi. Bọ̀dà gíàdí àgbóná máa padà tà. By that investment a máa wọlé àwọn income a máa wọlé lóríṣiríṣi àwọn ọmọ àdẹ groom àwọn ọmọ mi tó máa lùlù. Tẹ́yìn náà wálẹ̀ ti ṣe tán níbi tẹ́ ti ta pépà ta pò ta àgbo ẹ̀ máa wá àjọ máa ṣe eré àṣà papọ̀. That is it. A máa build. Ó dẹ̀ ṣòṣì. Ibi tá a lọ yẹn 7:30 ló máa ti kúrò lé o. By 8 gangan máa ṣí géètì bí adẹ̀ gbọ́dọ̀ wọlé. 8 èmi náà ti kúrò lọ́dọ̀ mi. Mi gbọ́dọ̀ ṣàgbéyàdé company yẹn o. Ọjọ́ ẹ̀ ń bì ó close sí company tá a lọ. 8 èmi àti kúrò ní 7:30 bẹ́ẹ̀ ṣe sọ. 8 Bro Sam. 8 la gbọ́dọ̀ débẹ̀. Are you clear? I'm clear. 8. Let my vision be clear. Okay, Bro Sam. Top dog! Bro Sam, my nigga! The one in town! Ọmọ tó ń jẹ lọ́wọ́lọ́wọ́. Ìfìyè fọmọ tó ń jẹ lè, ẹ̀yin ni mo máa jẹ later. Mo fẹ́ kó dìgbà yẹn mo jáfáfá. Bro Sam, ẹ wọlé kẹ́ jókòó. Kò sí èrè wọnú ilé ìbò sóti ra kíá ni. Bí tí ò tí tí àtọ́ ní kí wàá jókòó sí. Àárọ̀ lẹ́ o! Okay, Bro Sam. Top dog! Bro Sam. Ẹni robi sí mi ìbí yába o, ìyá yín ni wọ́n máa jígbe kórí fún wọn. Oúnjẹ àbárò kò jẹ́ kí wọ́n rí gbogbo ìdarí láyé. Ẹjẹ́ là síngì, ìwà wọ́dí ó lọ, wádìí, ìwà wọ́dí ó lọ. Ẹjẹ́ là sí. Kí ló jẹ́? Kí ló ṣẹlẹ̀? Ó lè dúró síbi tó fẹ́ máa dẹ́rùbà mi ní kí ni tó gbé lé. Dẹ́rùbà yín bí ti bá wo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run láti jọ́ tí mo ti dé inú ilé yìí ní orí yín kẹ́ ẹ wẹ̀. This is 6 a.m. ẹ dẹ̀ ti ń wẹ̀ ní 6 a.m. ẹ jọ̀ọ́ mo lẹ̀ ń wẹ̀ tẹ́ ẹ̀ jí lọ. Kí ló kàn ẹ́? Kí ni problem ẹ pẹ̀lú tí mo lọ? Kí ni àjọ dàpọ̀? Kí ni òní kàn mí wẹ̀ jáde rí ní 6 a.m. mo lẹ̀ ń lọ. Ṣó fẹ́ jálẹ̀kùn mọ́ mi lórí ní òòrì? Ṣó ibo ló ti ó pù rí? Kí ló ti rí? Àánú ẹ ṣe mí. Àánú ẹ ó ṣe mí ó fa máa ló wà lábẹ́ mi. Máa lọ mọ́ra báyìí máa fà mí ìdẹ̀ ní iṣẹ́ nǹkan kan náà mí ní sí ni àní mí ní iṣẹ́ nǹkan kan sẹ́. Onírànú oṣù. Ẹ ṣáà dúró mo fẹ́ rí yín ni. Mo fẹ́ rí yín ni ara yín ti máa ń gbóná jù. Ẹ wò ó níbi kan tí mo ti fẹ́ lọ ṣe nǹkan kan tó dẹ̀ wà very very important. Wọ́n dẹ̀ ní pé kí n mú èèyàn kan wá kó wá ṣe guarantor fún mi kó wá sign as surety. So mo dẹ̀ feel pé nǹkan tẹ́ lè bá mi ṣe ni ó simple gan nǹkan tẹ́ lè ṣe fún mi náà. Èmi àwa ṣe guarantor ẹ̀. Èmi à guarantor ẹ̀. Tẹ́mi guarantor ẹ̀ ó lẹ̀bi tó máa guarantor ẹ̀ ni. Yóò Samuel stop ẹ̀. Ní sùúrù mo níbi tí mo lọ má dìlé mi o. Ẹ níbi tẹ́ ń lọ. Mo fẹ́ lọ. Tó important ju oríire mi lọ bọ̀dá Samuel. Kí ló ní ìbàjẹ́ rẹ ṣé mi ò ní program tèmi ní? Èèyàn kan wà tí mo mú lọ síbi kan mo dẹ̀ gbọ́dọ̀ débẹ̀ 7:30 ní màdìrẹ̀ mo dẹ̀ ti kó náà débẹ̀ from 7:30. Mi ì tí ì fẹ́ sọ fún yín ní onígbà tó bá yọ̀ kan ó nìyẹn. Lọ Samuel 9 a.m. ní ti tèmi náà àwọn ẹ̀ẹ́dẹ̀ wá bá mi sign ẹ̀ ìgbà mélòó. Jẹ́ká fi sí December 31st. Orúkọ irú èèyàn wo ni bọ̀dá ìbá nítorí Ọlọ́run má jẹ́ ká gbẹ̀kẹ́lé èèyàn já sásán o. Bọ̀dá Sàámú yẹ ẹjọ́. Má dẹ̀ máa gbóná.
ẹ lójú ọ̀tún. Brosan. Ó tún wà lójú ọ̀nà. Ẹ mo ṣe dìde lórí bẹ́ẹ̀dì sí ni mo ṣe jí ni. Ó ṣe jí. Mo dáràn. Ní 7:24. Ṣé kò ṣọwọ́ ọmọ ìbáyìí? Oh my God. Ṣé torí ibi tá à ń lọ ó close mọ́lé ẹ ṣé ó lọ ṣe lè tó ṣe yìí? Èmi ti fẹ́ kúrò níbí yìí o. Màá wá gbé ẹ, jẹ́ kí wá gbé ẹ lọ́dọ̀ ẹ. Rárá ẹ má wá, mo mọ bẹ́ẹ̀, ẹ tí bá ti wẹ̀ tán sì máa wá bá yín bẹ̀. Kémi máa lọ wà bá mi bẹ̀. Ó dà kò sí wàhálà. Dọ̀tún má pẹ́ o, má jàjà o, ó mọ̀ mí o. Brosan, ẹ jẹ́ kí n end call yìí kí n sáré bọ́ sí bedroom. Tẹ́ bá ń pè mí báyìí mi nílé tètè kúrò nílé. Ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sàámú, bọ̀dá Sàámú Alájọ. Èmi fẹ́ gbòòmí, àní bóṣù bá parí wọ́n gbòòmí o. Kí ló tún ṣe mọ́tò ìbá ìdòrò Ọlọ́run ẹ́? Kí mọ́tò ìfẹ́ ṣe fún mi lé ní báyìí nísìnyí? Mo mọ̀ tí mo fẹ́ wò báyìí nísìnyí. Mama, kí ló ṣẹlẹ̀? What happened? Kí ló ṣe mọ́tò? Ṣé mi mọ̀ nǹkan tó ṣe é? Because mi understand ẹ̀. Mọ́tò tí mo ṣe service ní last week, wọ́n change oil. Wọ́n ní kíní kan ń dún, wọ́n change ẹ̀. Wọ́n ní nǹkan kan ń dún lẹ́sẹ̀. Gbogbo everything tó lè máa ṣe ló ti bá mi ṣe ní last week. Bó tún ṣe wá takú yìí kò tiẹ̀ yé mi. Mama, ẹ calm down. Ṣé mọ́tò wọn máa ń fọ́ nìgan? Àwọn nǹkan tó bá dẹ̀ ti jẹ́ mechanical problem báyìí kò ṣe fóbìnrin. Torí ẹ̀ lọ́lọ́ ṣe dá wa. Wọ́n lè bá yín wò kí bá yín yẹ̀wò tẹ́ bá mind. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó easy fún mi láti máa tún ṣe. Ẹ ṣe bá mi yẹ̀ wò Ọlọ́run fún yín ṣe kété bá mi ṣe torí mo ti ń kánjú báyìí. Mama, ṣé ìgbà tẹ̀dẹ̀ bẹ́ ṣe ń sọ pé ó dúró yẹn kò ṣe pé bóyá ó blink kó tó di kó paná? Blink kò fún mi ní sign kankan bí mo ṣe ń bọ̀ mo kàn débi ó kàn ṣe gbẹ̀gbẹ̀ ó dẹ̀ takú kò dẹ̀ start mọ́ mi mọ́. Mo sọ fún yín mo ní fáìlì wà bí báyìí ní ìṣàlẹ̀ ẹgbẹ́ ṣe ń ṣe mí. Madam, reason ta fún wa bí fún yín gbogbo yín ni ká a ti máa sọ̀tẹ̀ àbújọ ẹgbẹ́ mi sọ̀tẹ̀ náà ẹ bá ti sọ̀tì wọn ẹ mi ṣọpẹ́ yín ju tèmi náà because this is the third time I will be coming here. Hello, ìyá Táwà ló bá ilé àdóṣe gànjì bóyá ṣe sọ ìdá ilé ìlàdà wíná wí. Hello, Mọ́mí Táwà, kí ló ń ṣayé yín bí ilé yìí? Ẹsẹ̀ ló wọ́jọ yín náà, tẹ́bà sẹ́lẹ̀ lónìí máa yẹ́ gbónú àjọ. Ó dáa, mo ti gbọ́ yín. Ṣé o ti ready láti jẹ́ kí n bá yín wá nǹkan tí mo wà? Kí ni gbogbo lábáìdó? There are people waiting outside for me. I'm sorry. Báwo ni? Àtàjèrè ọmọ àtàbí o. How are you? Fine, thank you. Ṣé wà okay? Yeah, that's good. Madam, sorry. Please. On the lighter mood ni tí mo fi bẹ̀rẹ̀. Dọ̀tún ni mo ń béèrè, mo ti wo ráǹdì mi, mo wo ta mi wo ọmọ mi Dọ̀tún. Léyàn tó jẹ́ Dọ̀tún, ọmọ mi Dọ̀tún. Kò tí débí? Àwọn tó wà nílé àti ṣé àwọn kan wà ń ta ṣé irú wọn? Àwọn àgbà aláboyún ló wà ń ta. Kò sí Dọ̀tún ni mo ń béèrè ọkùnrin. Dọ̀tún ti débí? Oh my jeez! Dọ̀tún. Aaron. Ọ̀gá ti wà lára. Thank you, God bless you. Mo ṣe wo pakọ̀ lọ́ọ̀ kan mo ní ìpakọ̀ Aaron ni. Mo like wo bí ní olùkọ́ ẹ̀fà. Aaron rí. Ó ti jọ bẹ̀ wẹ̀kẹ́ ó wá tóbi. Owó èrí. Long. Tí a bá gẹrun gbà mí, ó máa ń balance. Abájọ tí mo mi dì, tí wọ́n á sọ pé kán gẹrun ni o, káwọn ẹ̀ gẹrun. Wọ́n á sọ,
Ọlọ́run ẹ̀sà mo like style mo fẹ́ gé ẹ̀wẹ̀ kí wọ́n pè ó ní àjọ ní ìdìsẹ́ gbogbo bí ìwà ti lọ iṣẹ́ kí lè ṣe wọ́n dẹ̀ fún yín. Ọ̀gá o. Good morning, sir. Good morning, sir. You can sit down. Yes, sir. Thank you, sir. Yes, sir. Ẹni tẹ́ sọ pé ẹ̀ ń bọ̀. Bẹ́ẹ̀ni ojú ń ta ni ó wá lọ ra nǹkan sí ojú ẹ̀. Ojú ń ta. Bẹ́ẹ̀ni. Ẹ lè sọ pé ẹni yìí máa lè ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí. Ṣẹ́rí èmi ni mo ní wàhálà kò sùn mọ́jú ojú wa ń ro ó wá sọ fún mi wọ́n ní ojú tí ò fi sùn mọ́jú tọ́gà bá wá fojú ẹ̀ tó bá lọ rí pé ojú ẹ̀ fẹ́ máa ṣe bí ipò ṣe ìkíní kankan ìwọ lọ ra nǹkan tó máa fi sójú ẹ̀ tójú ẹ̀ máa fi clear ó tán o ó ní kò sí tó ṣe mí ń ṣàlọ́ra torí mo fẹ́ tẹ̀ yín lọ́rùn náà ni ọ̀gá ó máa dé sí. SAAMU. Sá. Tó bá ti dé ẹni kó yẹ kó wá rí iná. Èmi àti àtẹ̀jọ wa ẹ ṣe gan sà ọ̀gá mi ó dà kéèyàn lẹ́sẹ̀ láyé yìí ẹ ṣe ọ̀gá God bless you sir. Kí n ṣọmọ tó ṣe báyìí kí n ṣọmọ tó ṣe báyìí kí n ṣe dọ̀tún ó sì kó ti wà bí ọlọ́run máa jẹ́ kárí mi rí ìwà fún orí ìtura àwà bí. Àlọ́ jáfáfá onínúure ní bọ̀dá SAAMU. 275,000 naira olówó ọjà tí mo sọ ó dẹ̀ kó ọjà 324,000 naira fún mi mo dẹ̀ mi sọ pé mo dá àwọn ọjà yẹn padà owó ọjà tí mo ti dá padà ẹ tún wá ń ṣílé fún mi ṣé ìwọ ní pé mo ṣòótọ́ pẹ̀lú company understand. Ẹni sùúrù exactly nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi gan gẹ́lẹ́ lẹ́sẹ̀ ṣàlàyé tó yẹn báyìí. Náà mo ní ọ̀dà kan fẹ́ máa gbówó lọ́wọ́ wa. Madam pé calm down. Ẹbí gbogbo inú láti ń fẹ́ láti sort out. Ẹ dẹ̀ ronú ọjọ́ tó ti dùn àwọn ọjọ́ souvenir àwọn ọjọ́ tá à ń fún yín gift. Ẹ dúró o so torí bẹ́ẹ̀ fún wa ní nǹkan kékeré yẹn owó ẹ̀ lè fẹ́ máa gbà lọ́wọ́ wa báyà máa. Rárá o madam nǹkan tó ń try àti sọ pé nìyẹn ọ̀rẹ́ wa lè jẹ́ customer wa dẹ̀ lè jẹ́ a máa rectify ẹ̀ ṣẹ́gbẹ́ o máa pe àwọn department tó wà in charge ó máa rectify ẹ̀. Brosam ló ń pè báyìí nsìn yìí téèyàn bá dẹ̀ gbé wọn máa sọ̀rọ̀ síyàn ni wọn ò ní mọ̀ pé yàn ń ṣàánú èèyàn lọ́wọ́. ó ṣe yé mi ní èmi ìgbọ́ wá ní ìpàdé padà ẹ ṣe kí ló dé tó wá pẹ́ yín ìpẹ̀lẹ́ ṣé owó ṣé gan mo really appreciate owó. Ṣé mo bá ṣiṣẹ́? Ó máa bá ṣiṣẹ́. Òun ni. Ìpèdè gbé mi ní. Rasan. How are you? I'm fine. I'm good. Organic kẹ̀yọ́jú sáwọn sá. Iye wọn kẹ̀yọ́jú sáwọn. Rasan. Wọ́n ní right now kẹ̀yọ́jú sáwọn lọ́fẹ̀ẹ́. Ẹ náà. Yeah, right now. Mo ti gbọ́. Ẹ̀fẹ̀. Etí mi gbórí ọmọ pàrọ̀ opportunity láyé mi. No. Mo yẹn mo gbé. What I expect you. Màá lọ. I'm sorry. Tension. Opportunity is going to work. I am trying to build my empire. I'm ready for a bad day. Sorry. Hey, kí ló sọmọ ẹ báyìí? Kí ló ṣe dọ̀tún tó ṣe dáadáa báyìí tó lọ lọ́wọ́? Opportunity. Bọ̀dá Sàámú. Ẹ kú ọjọ́ mẹ́ta sá. Ọ̀zù. Ṣàlàfíà lẹ wà. Ọ̀zù. Bọ̀dá Sàámú. Ojú yín rèé. Ṣé dáadáa ni? Ilé ń kọ́ sá. Ilé báwo wọ́n wà. Kí lẹ wá ṣe ń bí? Mo wá wẹ̀ ni. Ìyẹ̀bí ti bá wo bọ̀dá Sàámú. Bí ẹni pé máa sọ pé wá rí mánéjà àbí dìrẹ́tọ̀ kan ìlú pé. Dáàdi wọ̀ wá rí. Mo wá rí èèyàn náà ni. Mo mú àbúrò mi yìí wá. Ó ti tán. Mo dẹ̀ fẹ́ rí yín o. Ibi kọ́ ló ti máa rí mi.
ó ṣàmọ ilé ọ̀dọ̀ mi. Ẹ wá rí mi ilé. A jẹ́ kó máa fi nígbà yẹn. Kò sí wàhálà. Ẹ ṣe. Ọlọ́run. Uncle, phone yín ring o. Uncle. Àbẹ́mi lẹ ń bá wí. Ẹ̀yin mo ń bá wí, àní phone yín ti ring, ó ti ring ti pẹ́. Ṣé mi lẹ ń pè lọ́nkú? Mo ń gbọ́ ọ̀nkú látàárọ̀. Mo ń gbọ́ tẹ̀ ń pe ọ̀nkú bọ̀ mi fi pé mi ni mò ń jẹ́ ọ̀nkú. Èmi máa ń láì kọ́ pè mí ní bọ́bọ̀, ọ̀ kọ́ pè mí ní bébì. Ṣé mo àwọn orúkọ bẹ́ẹ̀ làwọn máa ń dáhùn sí? Bọ́bọ̀. Ẹ ṣe máa gbérùkọ yìí wá fún mi by this time. Mama, nọ́mbà fún ẹni tó ń pè mí yìí kò ń ṣèyàn tẹ́lẹ̀ máa torí ẹ̀ máa sáré náà. Ẹni tó ń pè mí ayé ẹ̀ ti rún náà. Ayé ẹni ti rún náà kó yẹ kẹ́ máa gbé kọ̀ọ̀lù ẹ̀ wá fún mi náà. Ayé yín wà important sí mi ju ayé ẹni tó ń pè mí yìí lọ. Ẹ ló Dọ̀tun, bó ló wà? Ẹ ti ẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ bro Sam? Ọ̀kadà gbá mi nínà. Ọ̀kadà gbá ẹ? Àwọn èèyàn Ọlọ́run, àwọn èèyàn gidi ló sáré gbá mi mú ládùúgbò tó tún mílìkì sí mi lára. Hospital wo ló wà? Mo ti wà okay báyìí. I'm okay. Ara ẹ ti ya. Ọ̀kadà gbá ẹ, ara ẹ wá yá. Ángẹ́lì wà bẹ́ẹ̀ gbàtọ̀ ọ̀kadà gbá ẹ. Kí ló máa rẹ̀ ẹ yá? Ṣé mi ló parọ́ fún torí Ọlọ́run? Ṣé mo ń waste time mi níbi tí mo wà yìí? Ṣé o tó sọ fún mi nìyẹn? Then where are you? Bro Sam, ẹni pẹ́ rí mi, mo ti wà okay, máa rí mi sìn. Wo tó bá jẹ́ kíkì ní ìbọ́, máa gbé ẹ ṣépè ni o. Ọlọ́run bá mi bí nísìn. Èyí, Ọlọ́run. Mama, sórí, má wò mí béèyàn burúkú, bẹ́ẹ̀ ní kú ẹ̀ mú kú lọ yìí náà. Sórí nǹkan tí Kiss Daniel tó sọ òun ló ń ṣẹlẹ̀ yìí o. Ó ní I feel lie for you but I won't lie to you o. Dance for me o mama. Bọ́lọ́run sọ̀rọ̀ mi dayọ̀ wí tú o. Bọ́lá ti nà máa rẹ̀ rí. Sórí ikú ẹ̀ mú kú lọ yìí. Sórí life ẹ̀ ó wà important. Ṣé báwo ni irú àwa yìí ṣe máa wà? Tá máa sáré ilé ayé wa lọ. Tá máa rírú ẹ̀yìn báyìí lẹ́gbẹ̀ẹ́ títì. Tá máa wá gbójú. Ṣáyé wa fẹ́ bàjẹ́ ni. Ayé ò ní bàjẹ́. Ṣé mọ́tò mi ṣáà máa ṣiṣẹ́? Sometimes mo waste ti pọ̀, ó ti ń dúró dè mí ibi tí mò ń lọ. This car is gonna work. Mọ́tò yìí máa yóò ṣiṣẹ́. Ẹ wo, iṣẹ́ náà mo ṣe lọ yìí tí ó bá ń ṣe torí kọ́ọ̀lù bọ̀dá burúkú tẹ gbé wá yìí, mo máa ti fẹ́ ṣe tán. Dance for me o mama. Bọ́lọ́run sọ̀rọ̀ mi dayọ̀ with you. Bọ́lọ́run sọ̀rọ̀ mi dayọ̀ with you, baby. Orúkọ ọkùnrin yìí nǹkan kò sí nílé. Sá àìtí ẹ̀ ń ta ẹ̀ sá. Kí ló dé? Sá àárọ̀ yìí ni ẹ ṣẹ̀ṣẹ̀ sọ fún wa. Moreover, there are list of people coming in for the interview. So ìdí nìyẹn sá. Bọ̀dá Sàámú àbí kí ni wọ́n pè wọ́n? Tó sọ pé àwọn mú èèyàn bọ̀ látàárọ̀ àti bọ̀dá Sàámú àtẹni tó ń mú bọ̀. A ò rẹ́ anybody. Èèyàn kan dẹ̀ wà ń bí tó serious tó fẹ́ ṣiṣẹ́. Ẹ sọ pé ẹ̀ tí ẹ ń ta orúkọ ẹ̀ sí list. Please go and do that, please. All right, sir. I will, sir. Kódà ẹ lè mọ bí mi ṣe dùn tó. Ẹ ṣé gan-an ni a dúpẹ́ lọ́wọ́ yín o. So èmi ti fi èèyàn mímọ̀ sọ̀rọ̀. Ó dẹ̀ ti gbè mí báyìí. Ẹ ṣé o. Ọlọ́run ló lọ pẹ́. Ṣé ń gbọ́? Ìwọ ó kàwé díẹ̀. Bẹ́ẹ̀ni sà. Okay. Kí làwọn nǹkan tó ní? HND visa ni sà. Tí ẹ dúró. Ṣòro àti nǹkan tó kà yẹn mi ò ní interest nínú ẹ̀. Company yìí ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú 120,000. Ẹ ṣé gan sà, ẹ ṣé gan, ẹ ṣé gan sà, ẹ ṣé. Ọlọ́run ló lọ tẹ́. Mr. Ozu, mọ nǹkan mo fẹ́ jáde, mo ṣe fẹ́ débì kan, so ẹ lè máa lọ. Ẹ ṣé gan sà, ẹ ṣé gan, ẹ ṣé. Ọlọ́run ló lọ tẹ́. Awesome. Àrí àṣọ́gbọ́. Yes, sir. Yes. Bọ́dá Sàámú náà sọ pé àwọn ọlọ́rọ̀ mi ni wọ́n.
èèyàn mi ni wọ́n àwọn ní kí n méèyàn wá mi máa kó téèyàn 5 wá síbí mo fẹ́ káwọn èèyàn mi wà nínú organisation mi. ọ̀gá ọmọ tí mo fẹ́ mú wá síbí a lè rí bí o ó lásídẹ̀ǹtì ni o. bẹ́ẹ̀ni. accident. bẹ́ẹ̀ni. hospital wọn náà wá gbé lọ. ọlọ́run ò jẹ̀dọ̀ hospital pé lásídẹ̀ǹtì báyìí mo dẹ̀ pé ó dẹ̀ lára wọn ti wà òkè ọ̀kadà ló nà mọ́lẹ̀. wow. ó dẹ̀ ti ń bọ̀ bí báyìí. èèyàn ó l'accident. ó l'accident. ara ẹ̀ dẹ̀ yá. ara ẹ̀ yá. instantly. wow. instantly náà ló sọ pé ọ̀kadà gbáhùn. instantly lára ẹ̀ yá. instantly ó lóun ti ń bọ̀ ó máa tó dé bí instantly ẹ bá mi fún níṣẹ́ ẹjọ́. incredible. yes so fantastic. Okay. Bọ̀dá Sàámú ṣe alákọ̀ọ́kọ́ mo pọ́n yín lóògùn òun lẹ ṣe ní àǹfààní láti wọ ibi wa. tẹ bá ṣàkíyèsí ẹ máa rí i pé ẹ rí èèyàn kan tó bọ́ síta lẹ́ẹ̀kan nígbà tẹ́yìn wọlé bọ̀. bẹ́ẹ̀ni Saidosu àti bọ̀bọ̀ bọ́jú pọ́n kan wà. fantastic. bọ̀bọ̀ yẹn gọ́gọ́gọ́ òun láti fún iṣẹ́. ẹ náìsì gan bí o tó wáyé mo ní compliment ní fún ẹ̀ṣẹ̀ tó dàbí tó dán rí pa mi mọ̀ bí ẹwọ ẹjọ́ tó lọ lọ ẹ fóun bẹ́ẹ̀ ṣe fẹ́ fóun yẹn nìyẹn ò ṣe problem but ọmọ tèmi very articulate very handsome very agile very stupid ẹjọ́ tó lọ lọ ẹjọ́ ẹ bá mi fún ṣe ìjọ. Bọ̀dá Sàámú, we are sorry to disappoint you. kò síṣẹ́ ńlẹ̀ mọ́ bóyá ẹ lè dúró de another opportunity tí àyè ní ìbá ṣí sílẹ̀ then mo lè contact yín but for now kẹrí space yẹn ó ti wà occupied. inú ń bí yín ní ẹnì síbẹ̀ àwọn onígbà onígbọ̀wọ́. Bọ̀dá Sàámú. ìsàtàwọ̀ bá gbà onígbọ̀wọ́ àwọ̀ àtẹ àwọ̀ àyà ẹjọ́ àwọn oníwà ẹjọ́. I think you know what. Bàbá wúrà ẹjọ́ tó rọ lọ ọmọ yìí ò ní kú mọ́ yín lójú mo wá kò mọ ọmọ yìí. Bọ̀dá Sàámú take it too far. I'm an educated person, I understand. Bàbá wúrà. Fi wúrà lẹ́sà. Dọ̀tú! Tí máa pẹ́ bàbá wúrà tí wọ́n bá rẹ̀ nìkan. Mama! Ẹ ṣé gan-an. Thank you very much. Mo really appreciate it. Mo rí tẹ́ ṣe fún mi o because ẹ̀yin náà wò bá dùgbò ìṣe dáàtò. Ìgbà wo ni mo fẹ́ rí mechanic? Èmi nìkan lá. Ẹ ṣé gan. God bless you. Mo really appreciate. Sorry baby, èmi nínú mi dùn jù. Èmi gangan lọ́lọ́pẹ́. Èmi ni. You see, I love it like this. Yeah, I love it like this. Okay, mọ́tò. Ẹ ṣé gan. Thank you very much. You're welcome. Èló ni kí wá mú wá báyìí? Fowó sílẹ̀. Ìwọ náà mọ bó ṣe ń lọ ọmọ kan tí mo ní. Fowó sílẹ̀, má worry pọ̀ owó, má worry. Irọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ti wà lábẹ́ mọ́tò látàárọ̀. Bẹ́ẹ̀ ṣe ń sweat. Adúrú iṣẹ́ tẹ́ ṣe kí máa fún yín lówó bó tiẹ̀ ṣe kẹ́ fi mu bottle water. Ẹ jẹ́ kí n wá nǹkan fún yín. Tó bá insist. Kí ló ṣẹlẹ̀? Kò sí ọkàn. Ẹ ṣọ́? Bẹ́ẹ̀ ni kò sẹ́ni sí. Mo rò pé bí nǹkan kan tó ṣe mọ́tò. Wọ́n kò ṣe mọ́tò. Ló wá pariwo bẹ́ẹ̀ yẹn. Yeah! Kí ló ń pa yín gbé? Mi ké. Ẹ má bínú pò kéré, ẹ bá mi manage. Kò sí problem. Ẹ ṣé gan, thank you very much. Ẹ ṣé gan. Ẹ má lọ. Can I have your number, please? Okay. So mo irú nǹkan báyìí ó lè ṣẹlẹ̀ next time. O ṣẹ̀ṣẹ̀ ní máa nídìí láti máa pè àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. O rí. Olúwa ẹ tóbi o, ẹ tóbi. Ẹ ṣé gan. Ẹ má ti lọ ẹ wà. Níbi o lè fi mí lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Báyìí ibo ni wọ́n lọ? Straight ṣá. Mo láìpẹ́ ṣe yẹn, yóò ṣe báyìí. Straight ṣá. Straight yẹn gan mo ń lọ. Jọ gbé mi dé junction mọ́tò yìí. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ní lè gbé yín dé junction. Ṣé get? Torí ibẹ̀ ni àwọn family member boyfriend mi wà. Damn! You got a boyfriend? I mean, you have a man? I have a man. I have a boyfriend.
now. Ẹ wò. Àwọn family member boyfriend mi wà ńbẹ̀. Kò dẹ̀ ní dá kí n kọjá kó wá rọ́kùnrin nínú mọ́tò mi. Ó má dàbí ẹni pé torí bọ̀bọ́ yẹn ò sí nílé, torí Àbújá ló wà. Ó má dàbí ẹni pé torí ẹ̀ mo kàn ń ṣe nǹkan tó wù mí ní. Ṣé get? Èmi náà mo wà understanding. Ó yé mi bẹ́ẹ̀ yẹn. Jọ̀ọ́ nísìnyí mi ìdí mọ́tò yìí. Ká tó dé junction mọ́tò yìí yẹn, já mi sílẹ̀ ńbẹ̀. Bọ́ ẹ̀gbọ́n náà. Ẹ̀gbọ́n, nígbà tó yẹ pé ẹ̀gbọ́n nǹkan tí mò ń sọ. Kò yé mi. Ṣé rí láti ìsàlẹ̀ ń bí ọkàn tẹ̀ ń wí yẹn. Dé junction yẹn. Délẹ̀. Ibẹ̀ ni àwọn family member boyfriend mi wà. Wọ́n ní rárá, wọ́n ní representative káàkiri. Tí bá ṣe bọ́tà báyìí, tí bá ṣe débẹ̀ báyìí, tí mo yọ jáde báyìí, màá ti máa rí àwọn family member lọ́yọ̀kọ̀ọ̀kan. Ṣé mo lè bọ́ sínú boot? Ẹ lè jókòó sí boot. Ṣé bá ti gba nọ́mbà mi? Pé a máa sọ̀rọ̀, ṣe get. Ẹ ṣé gan, thank you very much. Mama, fódà mi àti fìlà mi, ṣé kí wá mú? Ẹ dúró. Ẹ gbà, ẹ ṣé o, ẹ ṣé gan o, ẹ ṣé o, ẹ gbọ́kadà, ẹ ṣé gan. Mo gba nọ́mbà, wọ́n rògo. Kó tó wá lọ jẹ́ WhatsApp number, profile picture yẹn òun máa fi ṣe status. Wàláì. Mi ò waste time mi ò regret. Ayé mi ń dá sí, ayé mi ò kẹ́ ní bàjẹ́. Nínú ọ̀run ìwà o. Ẹ̀rí ìdígẹ́ ẹ̀yìn, ẹ wò di mọ́tò ẹ̀ náà. God bless me. Hello, I want you to listen very good. For the past 2 years, I have been your most trustworthy, God-fearing, reliable customer you've ever had. Now, here is the catch. I've been hearing some kind of news that your boss, the boss that employed all of you into this company, I've been hearing some rumors that he wants to share money to his customers. Here is the gimmick. Are you listening? If peradventure, tí wọ́n bá wo list, tí wọ́n rí orúkọ mi níbẹ̀, wọ́n pín owó tó wá kàn mí wá kéré. I tell you for free, I'm gonna burn this place down to the ground. I mean it, I ain't capping. Calm down, ẹ ní sùúrù. Ibi tẹ́ ẹ bá dé yẹn tó, kí la gbé kí la jù. Àzáò, báwo lẹ ṣe máa dáná sun ilé iṣẹ́ onílé? Shut up! Kò shut your gbẹ́nu rírun ẹ̀ kò shut the fuck up. Kò gbẹ́nu òṣìṣàn bro, abẹ́ máa gbọ́ nonsense tí wọ́n máa rí tó ń bá mi sọ. Ẹgbẹ́ kan tí ẹ bá sójò tó rọ̀ tó gbé ẹlé pọ̀ má díẹ̀ irú yín rédèédé ló yẹ kájọ máa jókòó. Yẹn mi. Ẹ káàsán. Good afternoon. Ẹ káàsán sir. Good afternoon. Ẹ jọ̀ọ́ bro Sam ni mi béèrè. Àbí ẹ̀yin ni Mr. Dotun? Bẹ́ẹ̀ni, èmi ni Mr. Dotun. Wá ṣe dà. Mr. Sam ti dúró dè yín for several hours. Wọ́n sì wá bí wọ́n lament ló ń dúró dè yín. Ẹ ti dílé wọn jù náà. Gbogbo time tó ń lament yẹn náà la jọ communicate, but due to some unforeseen circumstances, òun ló ṣẹlẹ̀ tèmi náà fi pẹ́ dé. Ẹ̀gbọ́n, nǹkan tẹ́ fojú máa ń rí ò dára o. Ẹ ti dìlé máa yẹn ó ti pẹ́ jù. Ṣé ní bó ṣe ń lọ, ló ṣe ń bọ̀? He was really worried about you. You shouldn't have done that. You shouldn't. Ibo náà wà báyìí. Rọ̀rọ̀ wọ́n ti lọ ilé ẹ ṣáà ti dá wọn dúró tó. Wọ́n wọ délé. Kí ni wọ́n ṣe lórí system sí? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo budget ta ní ó wà connected mọ́ system rẹ̀, so nǹkan tí mo ń bọ̀ check. Ẹjọ́ yín kọ́ torí gbogbo yín tí mo password ẹ̀ rí ẹ kàn máa bẹ́ síbẹ̀ ẹ máa tẹ̀ bó ṣe wù yín. Kúrò méjọ. Ẹ ti ń lọ wọ́ọ̀gà fún wa nìyẹn o. Mo ṣí padà bọ̀ o. Yeah, of course, I'm still coming back. Babe. Ẹ̀yin kò lè bá
Sàámú ṣe mọ́tò lẹ́ẹ̀kan yìí ni. Èmi ni. Ẹ sọ fún mi pé ìwà ilé ìbò bọ́dé ti gbé yín dání máa kàn drop yín sí ọ́fíìsì ni. Ó yà mí náà lẹ́nu pé mo máa rí MB báyìí náà ni. Wow, thank you so much. Ẹ ṣé gan, thanks for the other time. Mọ́tò yẹn tí mo fi dé ibẹ̀ kò kọ́ báyìí. Kò ṣe gbìm. Ẹ ṣé gan, thank you very much. I really appreciate it. You're welcome. Olúwa ara lànà sẹ́yìn. Ẹ ṣé gan. Ìrìn àjò wa papọ̀ ni. Bí ìbò mo kọ́ tó ṣẹlẹ̀. Èmi wá rò pé ṣó mo pé ìgbà tájọ. Ẹ jọ̀ọ́, ṣé ibi báyìí náà ti ń ṣiṣẹ́ ni? Ṣé rí wọn tó gbé láptọ̀? Mr. English, organic. Hold it right there. No. Yeah, I can't take that. No, orí mi bí báyìí. Kò tún máa attend sí àwọn inferiors tó wà pẹ̀lú mi. No, it's not done that way. Oh, rate me. If I thought tí bá tiẹ̀ máa gba kíni yẹn, wọ́n máa ní láti ṣí kí n rí nǹkan tó wà nínú envelope yẹn. Ṣé ẹ nọ́mà ṣá? No, ẹ lè nọ́mà. Torí ẹ wà bí ẹ tó nọ́mà látàárọ̀. Èmi kò ti rí wípé ara àwọn kọ́sítọ́mà wọn ní àrò nìyí. Torí pé mi ò mọ bẹ́ẹ̀ ṣe manage ìjẹ́ kan lára àwọn kọ́sítọ́mà wọn ń bí. Ṣé ó jẹ́ kú ni? Ó lè ṣẹ̀wọ̀n fún nǹkan tó sọ yẹn. Èmi, bàbá lákò bàbá ẹ̀ ló wà. Ó lè ṣe ẹ̀wọ̀n. You are mad. Ṣorí nǹkan tó kọ̀. You are mad. Ṣorí. Ẹ ti kẹ́ran mérò. Ilé iṣẹ́ yẹn ti kẹ́ran mérò. I am gone. Mr. English, ẹ máa gbà ni o. Ẹ lè kọ gift sọ́gà lọ́wọ́. No. Ṣé máa kọ ṣé ọ̀gá ni? No, I can't do that. Yes. No. No now. Ẹ ti kẹ́ran mérò. That of thing is not making sense. President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì, onídàájá, àjọpọ̀ ẹnìgbà. Ẹ máa bọ̀, mo máa fọ orí fún yín nínú odò, máa fọ orí fún yín. Kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín, kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró, kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Ayé ṣí èrè níwájú bí n jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o, bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì, ọjọ́ tí wọ́n bá bí gangan, mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga, màá dẹ̀ nìkan gbé AK-47, màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn, kàn pa mí. Ẹ lè pa mí! Ìyá jẹ́! Olórí. Títí mọ́, àyà, títí mọ́, àyà. Lọ́gọ́ tó bá ti sọ èyí, ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. Ẹ yí padà, ẹ bá mi lift ẹ̀ up, man. Ọtí! Bẹ́ẹ̀ni fún! Bẹ́ẹ̀ orí ẹ̀! Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Ṣé ò ní sọ̀rọ̀ báyìí? Tí gbogbo yín bá ti wọnú headquarter, ara jáde máa mọ́lé. Mo sọ pé mo fẹ́ rí yín sí. Mo lálàá sí yín. Àlá tí mo dẹ̀ láyẹn, ó le gan. Nǹkan tó ṣẹlẹ̀ lójú àlá yẹn ni pé ẹ gbé ẹrù ẹlẹ́rù sórí. Àti ní lọ́wọ́. Mo wá sọ fún un. Wọ́n sọ pé òun náà ní àlá tó fẹ́ wá sọ fún yín bóyá pé ká jọ wá. Bóyá ìwọ sọ àlá tí wọ́n lá bóyá gì ni mo gbé sórí. Alábòdàsá, lóòótọ́ lóhùn lálàá. Àmọ́ àlá tèmi lá, mo rí i pé ẹ fẹ́ ẹ̀pù ẹnìkan, ó bọ́ sínú kànga ni. Kànga yẹn lómi àbí olómi? Kànga yẹn ò fi bẹ́ẹ̀ lómi. Ó mú yán tán. Kò pọ̀. Mo wá rí i pé bẹ́ẹ̀ ṣe ń fa ẹni yẹn bọ̀. Tẹ́ ń fa bọ̀ ẹni yẹn kàn fa yín lẹ́ẹ̀kan náà ní. Ẹ wá jọ wà nínú kànga yẹn. Ibẹ̀ ni wọ́n ti rẹ́ nìkan lójú alámì yẹn tó wá sọ pé ṣé kò yẹ kóun náà mọ̀ ẹ́ pé ó máa fa òun ni? Ṣé kò yẹ kóun náà lu ọpọlọ ẹ̀? Ṣé kò yẹ kó lo làákàyè ẹ̀ wípé ẹni yìí máa fà á, ẹni yìí máa fà á? Kò yẹ kí làákàyè rẹ̀ sọ fún.
pé bí a ṣe òtún ọ̀rọ̀ nìyẹn àbí tẹ́ni yẹn ń sọ lójú àlá àbó fi kún. ìpè tó fi kún nìyẹn ohun tó sọ lójú àlá nìyẹn. n tó sọ lójú àlá gan. tẹ́ni yẹn sọ nìyẹn. bẹ́ẹ̀ ni sàyí pé ṣé kò yẹ kó lu ọpọlọ rẹ̀. ìgbà tó dẹ̀ jí ò lè dá pé. mo rò pé tí bá sọ bó ṣe sọ gangan ó máa make sense à. fún mi mo fi ní pé kájọ wá sọ fún yín. Rosan, I'm very sorry, Rosan. Ìwọ àtiwọ ẹ máa lọ ọ̀tá náà. Ibi tó bọ́rọ̀ yẹn dé, ó ní wípé ẹni yẹn sọ lójú àlá yẹn pé ṣé kò yẹ kó lu ọpọlọ. Bẹ́ẹ̀ ni, ó ní nǹkan tí mo fẹ́ sọ sí. Má lọ o. Mo máa wà kó wá parí ẹ̀ fún mi. Wá parí ẹ̀ fún mi. Má lọ jọ torí Ọlọ́run. Dúró dè mí ta. Má lọ. Kó wá wọlé padà wá parí ẹ̀ fún mi níbi tó bá dé. So, promise mi kò ní lọ. Mi ní lọ. Ó yá o ṣé mo dúpẹ́. Kó padà sọ fún mi pé ní ẹ lórí mi ò pé. O ṣé. Ẹ má bínú sí mi. Ìpè tó kù tí mo fẹ́ ṣe fún àwọn pípẹ́ ẹ̀ wọ́n ní máa ṣe fún. Rosan mi jọ pa lọ. Ẹ jọ̀ọ́ má bínú sí mi. Ṣé rí tẹ́ bá bínú mo wọ̀ tiẹ̀ bọ́ mi ìfẹ́ kẹ́ bínú lẹ́jọ́. Má lọ. Rosan ẹ jọ̀ọ́. Ṣọ́mọ kò dààmú ayé mi látàárọ̀. This is 8 o'clock ní alẹ́ kí n dẹ̀ fi ara sùn. O tún fẹ́ bá ayé mi jẹ́ pẹ̀lú ẹjọ́. Sam, I'm sorry. Ẹ má bínú sí mi. Ẹ rí nígbà tí mo ti dé náà ni mo ti ń wá ayé kiri. Mo ti lọ sọ́fíìsì. Gbogbo nǹkan tẹ́ ṣe náà sọ fún mi. Bẹ́ẹ̀ ṣe ń dààmú torí tèmi tẹ́ ń lọ wájú tẹ́ ń lọ sẹ́yìn. Gbogbo ẹ̀ làwọn staff wọn sọ fún mi bẹ́ẹ̀. Má ṣépè fún ẹ o. Bro Sam, ẹlẹ́dàá yín ni mo fi ń bẹ̀yìn báyìí. Kí ló tó fi pẹ́ tó fi dààmú mi tó yẹ? Wáyé tó ti tẹ̀ ń bọ̀ sí? Ibo ló lọ? Tó lè sọ fún pọ̀ tí bọ̀, ibo ló lọ gangan? Mi ní pọ́ìntì rárá, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Mo fi ẹlẹ́dàá yín, mo fi bẹ̀yìn Bro Sam. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ní láti inú yín, ẹ jọ̀ọ́ ẹ foríjì mi. Mo fi ẹlẹ́dàá yín, mo fi bẹ̀yìn. Ẹ wò mo fi orí Rábíàtù, mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ Bro Sam. Rábíàtù. Tọ̀tún lẹ́nu ẹ̀ Rábíàtù. Ta ló jẹ́ ẹ sí? Rábíàtù. Ọlọ́wọ́. Orí Rábíàtù bẹ̀ mí. Ṣọ́mọ̀ kan mọ́ ẹ pè ní ẹ́ pẹ̀lú àdúrò tó ṣe fún mi lẹ́nu tí ó ṣe dààmú mi tó ṣọ́mọ̀ kan mọ́ ẹ pè ní ẹ́. Orí Rábíàtù tó fi bẹ̀ mí ó ní máa wò mí lára. Ẹ gbé mọ́tò yín kúrò bí mo fẹ́ gbálẹ̀. Ayọ̀ ti bí. Ẹ gbé mọ́tò yín kúrò dáhùn. Ẹ ṣáà rí pé mò ń gbálẹ̀. Aunty ẹ calm down. Kí n calm down bí ti bá wò. Ẹ kúrò kí ló ṣẹlẹ̀? Kí ìṣòro yóò ní gan-an. Èmi kí pírọ́blẹ́mù ẹ gangan ní yóò rẹ pé àlejò iṣẹ́ ọ̀wáyàn wá kó o múlẹ̀ kó o gbá sí wọn lára kí ìṣòro rẹ gan. Bọ́dà Gani ṣé ẹ gbádùn? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ni ìṣòro tí ń gangan? Ṣé ẹ bá wa gbé bíbá yìí ni? Ẹ máa wá sí bíbá yìí, ẹ máa ṣe mítìn wèrè kan, ẹ máa lùlù, ẹ máa ṣe gbogbo ẹ̀, ẹ máa kóṣì, ẹ máa lọ tẹ́ bá ti ṣe tán, ẹ ní gbálẹ̀, àbí kẹ́ organize àwọn èèyàn tó máa gbá bíbá yìí, ẹ níṣẹ́ kankan nu gbogbo ẹ̀, ẹ kàn máa jókòó, ẹ kórùbọ̀ funfun gbèrè sẹ́nu, ẹ lùlù gbèrè dànù, ẹ kóṣì ilẹ̀ kẹsẹ̀lẹsẹ̀, ẹ kóra yín lọ, àwọn náà làwọn máa ṣe gbogbo wàhálà. Mo wá sọ̀rọ̀ pé àwọn èèyàn blọọkì bí tí mo fẹ́ gbà yẹn sọ pé kí nǹkan ṣe mí, ẹ ṣọ́ra yín o. Toshibi, ṣé fẹ́ kí bọ́dà Gani kúrò ń wù fún yín ni? Ó pè mí o, kó kúrò yẹn gbogbogbò ló pè mí, kó kó ẹsẹ̀ òsì wọn méjèèjì, kó kúrò ní community, àwọn nìkan dẹ̀ kọ́ àtàwọn sàn gbé wọn, kẹ́ kó ṣì yín dànù. Ẹ kúrò jàre ẹ jẹ́ kí n gbà nǹkan tí mo fẹ́ gbà. Ẹ ní sùúrù ọ̀rẹ́, bá mi fún 5,000. Ṣé ẹ gbádùn? Èmi 5,000. Ẹ jọ owó kíni? Owó chewing gum àbówó sweet. Aunty, ẹ ṣàkóṣì. Aunty ẹ calm down. Ẹ má bínú. Ẹ má bínú. Ok, ẹ ká ṣe báyìí. Ẹ fún mi lákàánù báńkì fún 20k. Ẹ ṣe ń sọ̀rọ̀ ni. Bóyá kẹ́ sún mọ́tò yín síwájú. Ẹ ṣe ń sọ̀rọ̀ látẹ̀kọ́ ni. Kí ló ṣẹlẹ̀? Ẹ dẹ̀ panudé èwo lẹ́nu wèrè tẹ̀ lálẹ́. Kí ló wà lọ́wọ́ ẹ? Kí ló wà lọ́wọ́ ẹ? Kí lẹ rí lọ́wọ́? Gbé fún yẹn padà! Gbé fún yẹn lọ́wọ́ ẹ! Kí ni gbogbo ilé báyìí? Ìkànjẹ́ wo nílànà òṣì? Èwo ni wọ́n lè tó bá káàkiri? Ṣé wọ́n lọ pariwo látẹ̀kọ́? Ṣé wọ́n lọ pariwo yẹn? Kí ló sọ náà? Ṣé o fẹ́ gbálẹ̀ sí wọn lára tí mo fẹ́ kí ìdè gan? Ó fẹ́ gbálẹ̀ sí wọn lára. Láì ṣe pọ́n jókòó. Ṣé mò ń gbálẹ̀ nílé lọ́dẹ̀ páàkì mọ́tò síbi tí mo páàkì sí síbi tí mo fẹ́ gbá? Kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn? Kí ló dé náà? Àwọn èèyàn fẹ́ ṣèyàn lánàá ẹ̀ sọ pé kí ló dé gan? Wọn bàbá wọn ti fẹ́ ṣèyàn lóore lẹ́mọ̀ wọn tẹ máa block ẹ̀ kí ló ṣẹlẹ̀? Ṣé mi ni mo sọ̀rọ̀ ló ń jánu? Ṣé mi ló ṣe jankan níwájú ẹ̀? Ṣé àwọn kan ọmọ yóò ti jàyàn? Ṣé àwọn kan sì mú yàn? Àbí bẹ́ẹ̀ kọ́, ọlá ọyàn mi tó sì mú, ìjọ tí n bá já ẹnu ẹ̀ kúrò nínú ọyàn mi. Yọ̀ṣíbí,
tí n bá jẹ́ inú ẹ̀ pàtì kó òdùn ọyàn mi ìyà jẹ́ ìwọ ráìtì ọyàn ni mo gbé sí wèrè lẹ́nu olófin ṣakọ káàkiri gbogbo community yọ ráìtì kí n fi left sí wa rí bàbá láàárọ̀ wò ẹ wo sir kò ní bàjẹ́ fún yẹn ṣe gan mo really appreciate you God thank you so much for coming God will continue to bless you this is my headquarter SAAMU ALAJO God bless you mo ti rí ẹ àtijọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ yìí abẹ́ẹ̀kọ́ ṣe báwọn rí ẹ ṣe gan mo dúpẹ́. nǹkan tó yẹ kí èmi wà gangan ni pé I need a driver ní company wa sọ bẹ́ẹ̀ tó mọ mọ́tò àmọ́dé ti sọ fóun ó wá ní pé ẹ̀yin ni right person fún mi láti wá bá bẹ́ẹ̀ ni so that's what I mean. ṣé ní gbogbo community pátápátá pan mi ló wà ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àwọn police officer gangan wọ́n tún wá gbé sí mi lọ́wọ́ ó ní peace fi wà ní gbogbo community wa ní gbogbo ìlú ìpátápátá community mẹ́wẹ̀ẹ́ wà nìkan ní peace wa èmi dẹ̀ ni mo ń darí ẹ̀ kò sí ní ọlọ́run má jẹ́ àríbi ṣé ti yé yín ẹni tó máa wà perfectly èmi ni mo mẹ́ni ẹ̀ òun ni mo ṣe sọ fóun wípé mo fẹ́ kí àwọn ọmọ mi kan wà nínú gbogbo company káàkiri bí yín sìn yẹn lè máa fi lè pẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe ní ti mọ́tò wíwá yẹn kí lẹ fẹ́ kàn wà truck kò sí big truck kò sí wa ọtẹ ṣé wà wá truck ọmọ máa wọrí máa wọrí ká náà mọ mọ́tò wà dáadáa ẹ̀rù ń bà ní o inú mi lè dùn tó jẹ́wọ́ ẹ̀rù ń bà ní torí ó ń bá mọ́tò jẹ́ nígbà mọ́tò jẹ́ kò sí mọ́tò tí ò wà ẹ bá ní kó lọ páàkì mọ́tò mi kan aṣáájú lọ páàkì ẹ̀rù ń bà ní ó dẹ̀ pè mí tó ti eyín sìn ẹ tó dà kọ́mọ má bẹ̀rù kó lọ gbé mọ́tò kò sọ́mọ́ gì tó dà tó máa pè yín bẹ́ẹ̀ ni brother ni. èmi mọ mọ́tò wa o àmọ́ n kò lè fi ẹ́ lẹ̀. ṣé ẹ ti gbọ́ kí ló ń pè yẹn loyalty lóyà nìyẹn kéèyàn lóyà ó nìyẹn máa wá èèyàn tó perfect dáadáa tó máa lè wà tó máa enter wọnú bẹ̀. ẹ bá tó ṣe kí ni heart ẹ ṣe ń sìn kí ni heart ẹ ṣe ń sìn kí ló fẹ́ lanú lẹ̀ ń sìn ẹ́ mo ṣáà ti wá bẹ̀yìn ẹ lè fi mi lọ síbi tí màá ti ṣoríire mo dẹ̀ síbẹ̀ tó tún fẹ́ fara ọ̀bẹ ẹ tún sọ pé kí ni ẹ wo ẹjọ́ ọ̀nkú mo léèyàn tó lè drive expert lẹ́nu yẹn ó mọ̀ drive dáadáa. ẹjọ́ ara ń tà sọ ni kálẹ̀ bà mí lé ni ká ló ń lẹ bá abẹ́kan rí pé ó close mọ́ mi tẹ́ ẹ wá sọ wípé èèyàn SAAMU ni ohun tẹ́ ẹ fẹ́ ẹ máa rí ń bẹ̀ wàhálà ti dé ó ní àbúrò kan mi ò mọ̀ bóyá ọmọ ìyá ọmọ bàbá ẹ ni ìyẹn máa ń wà mọ́tò abẹ́gbọ́ ordinary mikra nìyẹn ń wà o ó dẹ̀ kọlu ẹran 42 ó yẹ̀ wọnú ilé ẹran ó lọ pa àyàn ni ó sọ òun lẹ o ṣé kò sojú yìí bóyá rí nìyẹn ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ má wọrí tí èlé máa gbé télà fún ṣé èlé máa gbé télà ẹ ṣe àfọkàn yín balẹ̀ mo lẹ́ni tó máa wà conveniently tó máa wà yes sir yes. No problem sir no problem ẹ ṣe gan mo appreciate mo ní nọ́mbà tiẹ̀ máa pè ọ́ tí wọ́n ti fẹ́ wá kí wọn ẹ ṣe fún ẹ jẹ́ kí n fún yín account details yẹn fún mi. yóò ṣe bí. kí ni yà. I'll call your number ẹ ṣe ẹ má máa fún tàjà tẹ̀rọ fóònù yín o ẹ mọ̀ ká àwọn míì máa di fóònù yín mú gbogbo tó wà lórí èdè máa format Ọlọ́run má jà rí bi bye bye thank you. ọkọ ẹjẹ fún yín nọ́mbà yẹn. yóò ṣe bí bọ́bẹ̀ o fẹ́ ní ọdún dàgbà kò ní yẹ bọ́bẹ̀ ẹ máa lọ ẹ ṣe ó dàbọ̀ ìwọ kì í ṣojú ẹ̀mí mi yọ síbi kì í ṣojú ẹ̀mí mi kó o tó yọ ayé ní ẹ̀mí mi màá gbà kan lọ́wọ́ ẹ̀mí ni mo sọ bẹ́ẹ̀ olóṣì ọmọ ṣé iye yín yẹmọ zero tó bá ti jẹ́ pé nọ́mbà àkáǹtì zero yẹn ṣe pé nọ́mbà ni o fẹ́ dọ́gbọ́n fi nọ́mbà ẹ̀ lẹ́ni aláṣẹ́wò sí mi ni kó o má má rì rìn síwájú kó o lọ má rì tó o bá dẹ̀ má má rì o ò ní fó ní mọ́tò. highest ẹni tó o lè fẹ̀ láyé ẹni bá ní má rú ni àlòkù ló dẹ̀ máa rà. I will give you second chance. Thank you so much, bro Sam. Ẹ ṣé kan. Thank you so much. Ẹ ṣé. Thank you. Mo mọ́tò wa. Bẹ́ẹ̀ni, mo mọ́tò wa. Mo ń wa truck, mo ń wa trailer, mo ń wa car. Mo wá trailer. Mo lè wa trailer, mo ń wa nǹkan. O lè wa trailer. Gidi. Tó bá tó padà disappoint mi, orí Rabiatu ni màá fi ṣépè fún mi. Dọ̀tun, màá kọ́sẹ̀ pẹ̀lú orí Rabiatu yẹn. Mi ní ṣe. Dìde wájú mi. Tó bá dọ̀rọ̀ la kó yọjú sí bíbí. Stand up! Ẹ ṣé sir. Sam, thank you so much. I really appreciate. Shoot. Ta ló sọ̀rọ̀ Rabiatu fọmọ wèrè? Ta ló sọ̀rọ̀ Rabiatu fọmọ wèrè? Ragani ni o. Ragani bẹnu bí nǹkan mi. Àwọn ni. Ó dà.
ilé tó ń lò báyìí àwọn nǹkan tó máa dé ń sìn. Mi ò lè pẹ́ náà. Mi ò lè pẹ́ in fact ó yẹ kí n ti máa lọ. Máa ń tó lóun mú driver bọ̀ tó fẹ́ wà kan náà truck tó wà company ó mú dúró dè ó ló dá mi dúró. Ẹ sà. Bí ẹni tó ń dúró dè mí. Bọ̀dá Sam. Bọ̀dá Sam. Ẹ kú àpọ́nlé. Mo kí yín. Àbò ó ti pẹ́ díẹ̀ bọ̀dá Sam. Mo ti dúró dè yín ti pẹ́. Ẹ má bínú sí mi, ẹ má bínú. Ọmọ tí mo fẹ́ bú wa ni, ó yẹ kí mi gan ti dé. Èmi àti ẹ̀gán ló yẹ ká jọ wọlé sí àmọ́ junction yìí ni ó lóun ti ń gbọ́kadà bọ̀ lẹ́yìn ọ̀kadà ẹ̀ ló dé. Ọ̀tún kí ni tí mo gbé léyìí ó ní. Ó wà anything sà. Gẹ́gẹ́ bí promise wa ẹjọ́ torí Ọlọ́run. Senior driver ní kẹ̀jẹ́ kò jẹ́. Ó wà educated, ó kàwé, kò sí nǹkan tẹ̀ fẹ́ kó ṣe tí ò ní ṣe. Bí double work náà máa ṣe fún yín. Ẹ̀yẹ́ fi ṣe PA, bó ṣàfẹ́ kó ẹ́ńtà yín gògó dáadáa jọ. Ẹ́ńtà ta ni? Bro Sam, ṣé ẹ̀rí jẹ́ oyin ni? Ó dẹ̀ ṣe báyìí fún mi tán pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Kí ni gbogbo òṣì yìí? Ṣé o mọ nǹkan tó ṣe ni ó dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ wò mí? Kí ló ṣe ẹ̀ náà? Ó dẹ̀ fún mi ní wrong number. Nọ́mbà tó fún mi kò lọ. Èyí tí mo pe àwọn ìyá ọlọ́jà náà ń gbé. Mo ṣe pé wọn àwọn ìyá ọlọ́jà náà ń gbé. Ẹ wo bèbí yìí náà. Ó dẹ̀ tàn mí. Ẹjọ́ ẹ má bínú. Ìyàwó olórí ẹ rèé. Tí bá fi ẹ̀ṣẹ̀ tí bá fi gbá inú ojú. Kí ló bá mi sọ náà? Rí bèbí yìí náà. Gbogbo ọjọ́ tẹ̀ ń pè mí. Ọjọ́ ẹni mo wà. Ó dẹ̀ yọ mí lẹ́nu. Ó dẹ̀ ṣe bí pé òun mọ̀ mí rí. Ṣé báyìí ṣe ní lélẹ̀? Ṣé dáhùn bíbí wọ́n tún ti bẹ̀rẹ̀? Bóyá ṣe nìyẹn. Wọ́n gbá ìyàwó mi ní India. Wọ́n gbá ìyàwó mi lókè lẹ́kọ̀ọ́ tẹ̀. Wọ́n tún wá gbá ìyàwó mi ní Ṣàbọ̀. Mi ò ní. Dọ́tú! Ẹjọ́ wà gbé. Irọ́! Ẹyin ní kẹ́ ẹ̀pù mi. Ẹ̀pù mi. Dọ́tú! Kí ló ṣe Dọ́tú? Dọ́tú ẹ̀pù mẹ́jọ. Tálẹ́ wà lẹ́jọ́. Ẹjọ́! Dọ́tú! Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sáàmù. Sáàmù, mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún attention tẹ́ máa ń fún mi. In fact, ẹ máa ń ṣe sí mi bí ẹni pé ọmọ ìyá lájọ jẹ́ ni. Ọlọ́run á dẹ̀ máa pọ́n iná lè lágbára Ọlọ́run. Mr. Dọ̀tun, àwọn ni wọ́n wá bá mi. Wọ́n ti sọ̀rọ̀ oríṣiríṣi, wọ́n láwọn ṣe ẹnìkan nínú community. Èmi nìkan ni mo dẹ̀ lè bá wọn bẹ ẹnìkan yẹn. Táwa lẹ́nìkan tẹ́ ń sọ yìí. Nọ́ba ní bọ̀dà Sáàmù ni. Bọ̀dà Sáàmù, ṣé bọ̀dà Sáàmù ni? Ó yẹ ẹ̀jẹ̀ á lọ. Ìyẹn gangan ló gbé wa débi o. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ohunkóhun tó lè wò kàn ṣe fún yín, ẹ bá wa dáríjì wọn. Kí ló ṣe? Tẹ́ fi fẹ́ wá bẹ ẹnìkan. Ó ti sọ fún mi tẹ́lẹ̀. Kí ni? Wọ́n ní ẹ fẹ́ mú àwọn lọ síbì kan. Àwọn wá pẹ́ káwọn tó dé ọ̀dọ̀ yín pé n tó fàbínú nìyẹn. Pẹ́ kò tó dọ́dọ̀ mi, ọ̀tọ̀ nìyẹn. Tẹ́ ẹ bá mọ̀ bí mo ṣe dààmú tó, mo dìídì sọ fún ọmọ yìí. Mo ní mo fẹ́ káwọn ọmọ mi wà ní organisation lóríṣiríṣi. Kó má jẹ́ lù nìkan ni màmá lù. Èèyàn ṣàrò orí. Gbàdúrà tẹ́yìn bá wà bẹ́ẹ̀, màmá gba returns. Lọ́wọ́ yín bẹ́ẹ̀, àdé káwọn ọmọ mi tajọ́ máa lùlù. Wọ́n dẹ̀ fún mi ní appointment 8:20. Mo dẹ̀ sọ fún ọmọ burúkú ìmọ̀ ní kó jẹ́ ká débẹ̀ ní 8. Mo tún pè ní 7:50. Ó lóun ti fẹ́ débẹ̀. Aṣẹ́dọ̀ tó kú òlé. Ẹ kọ́kọ́ bá mi bí léèrè pé kí ló fà á tó fi pẹ́ kó tó débẹ̀ yẹn. 1, 2. Ẹnìkan tún ní pé tí wọ́n lè wa mọ́tò nígbà tí ẹ ti mí ìsìn tán. Mo tún mú lọ ibi tó ti máa wa mọ́tò. Dọ̀tún tún bá ìyàwó ẹni yẹn jà. Ó dẹ̀ ṣubú lulẹ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀dẹ orí. Bàbá ti yá wèrè o. Bàbá ti yá wèrè o. Wọn ò ní yá wèrè. Question méjì ni mo ń béèrè. Kí ló fà tó fi bá ìyàwó ẹni yẹn jà? Ìkíní nìyẹn. Ẹ̀kejì, kí ló fà tó fi pẹ́ débi ibi tí mo kọ́kọ́ ní pé kó wá? Tó fi jẹ́ kí bẹ̀ yẹn bọ́ mọ́ mi lọ́wọ́. Lára àkọ́kọ́ yẹn, ṣe rí àwọn ẹ̀kọ́ tẹ kọ́ wa náà ni. Mo ń sáré bọ̀. Mo sáré ni o pé kí n lè mítọ̀ pẹ̀lú wọn. Mo rí obìnrin yẹn lẹ́gbẹ̀ẹ́ títì nìyẹn. Mọ́tò ẹ̀ bàjẹ́. Arábìnrin kí ló ṣe mọ́tò yín? Wọ́n ní ẹ báwọn ṣe ń lọ lópa náà. Mo bá súnmọ́ wọn, mo bọ́ sábẹ́ mọ́tò, mo bá wọn tún mọ́tò ṣe, mo ṣe gbogbo ẹ̀. Ká má fọ̀rọ̀ gùn, Ọlọ́run dá wọn ní mọ́tò. Mọ́tò yẹn máa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni. So lẹ́yìn tí mọ́tò yẹn ṣiṣẹ́ tán ni mo dé ibi tán sọ pé. Kábọ̀ mẹkáníìkì níwọ. Ìwọ sọ́yẹ̀ di mẹkáníìkì, òun ló fi mí síta kọ̀kọ́. Kí ló tó fẹ́ náà ìyàwó níyàwó tó fi ṣubú lulẹ̀? Sórí ẹ̀ ti dàrú ni? Ṣó ya wèrè ni? Ṣé nǹkan tó ṣọpọlọ ẹni? Why you acting strange? Kí ló tó ṣe báyìí? Ìyẹn ní kẹ́ lọ kọ́kọ́ mójútó náà o. Tẹ́ bá máa mú lọ ṣọ́ọ̀ṣì kẹ́ gbàdúrà fún un. I don't understand o. Ẹlẹ́ẹ̀kejì tó wá ń sọ yẹn, ṣe rí woman yẹn, ẹ lè believe pastor sọ bẹ́ẹ̀. Woman yẹn ni mo bá mi ta lọ lẹ́lẹ́kejì, kò yà yín lẹ́nu. Bí nǹkan yẹn. Ó ń yà mí lẹ́nu.
woman wo lẹ ń sọ̀rọ̀ pa ẹ̀. woman tí mo bá ṣe mọ́tò yẹn àwọn la rí nílé mi ta lọ nǹkan tó ń yà mí lẹ́nu gangan bẹ́ẹ̀ ni mo ṣe wò pé àìwọ woman yìí kí ló tún ṣe ń bí báyìí kí ló ṣẹlẹ̀ bọ̀rọ̀ yẹn ò yé bro Sam. wọ́n ṣe fẹ́ nẹ̀nẹ̀ lẹ́nu tó lọ máa gbá mi lójú tó tún ṣubú. sọ bẹ́ẹ̀ ọmọ yìí ti ya wèrè. àwọn ò ní ya wèrè lórúkọ Jésù. ó dà mo ti gbọ́. ohunkóhun tó lè wù kó máa ṣẹlẹ̀ ẹ wá rí mi lórí òkè a gbọ́dọ̀ jọ gba àdúrà ká fi àdúrà jagun Ọlọ́run á ṣe ṣìyanu ayé yìí. Amen. Bro Sam ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìyọnu Ọlọ́run ni mo fẹ́ fi bẹ̀ yín ṣé ní gbogbo nǹkan tó lè wò kí Mr. Dọ̀tun kí wọ́n ṣe fún yín dáríjì wọn. kò sí wàhálà ìyọnu Ọlọ́run àbí mo ti gbọ́ no problem. báwo ni program yín tẹ́ fẹ́ ṣe ní ọ̀dọ̀ yín ṣó ń lọ. a ti bẹ̀rẹ̀. ẹ ti bẹ̀rẹ̀ Ọlọ́run á ṣe ìyanu ìyanu á dẹ̀ ṣẹlẹ̀ máa bá jọ wà wọ́n mú gbàdúrà orí ẹ̀ dàrú Ọlọ́run á ṣe ìyanu ìyanu á ṣẹlẹ̀ ògo Ọlọ́run á búyọ nínú ayé ẹ tẹ́wọ́ ẹ jẹ́ kí n gbàdúrà fún yín. ẹ dúró Bro Sam nǹkan tí Bíbélì sọ gangan ò lè ṣe. ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ kú oríire ẹ wọ Ọlọ́run àtúbọ̀ máa bless union yín ẹ wọ ẹ máa bí akọ àbíróbá ẹ máa bí abo àbíyè ó máa fi inú ṣoyún báyìí á fi ẹ̀yìn ẹ bá wa. inú wo lọ fi ṣoyún ṣé máa sọ pé ẹ̀rọ oyún nu wọn ni bí wo ni kí àbò sí. gbọ́ oyún ti wà ń bẹ̀. Olúwa ẹ ṣeun Olúwa ẹ ṣeun congratulations ẹ wo ẹ máa rúre báyìí ẹ máa sọ̀rọ̀ lágbára lọ́wọ́ yín méjèèjì báyìí lẹ máa fi gbọ́mọ yín jó kò dúró ná jọ báwo ni wọ́n ṣe mọ ẹni tí oyún wà lára ẹ̀ tí ìwọ dẹ̀ wà báyìí tó dẹ̀ lóyún rí. ṣé bẹ́ẹ̀ gbọ́rọ̀ èwo lẹ́yìn pè ránṣẹ́ èwo lẹ pè ránṣẹ́ látọjọ́ yìí ṣé bá bá yín bíbá ìlú torí ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀sìn tá a bá yọ ọjọ́ orí mi àtọjọ́ orí tí bí kẹ́ má fi 30 years jù mí lọ sí torí ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. àìrọ 50 ni òṣìkà ọ̀dẹ̀ òpó gbẹ́nu òṣì sáwọn ọ̀dẹ̀ òṣì àti òkìní kankan tí mo bí ẹ́ òun ni kò dá mi lóhùn. èwo ló fariwo òṣì tẹ pa kí ló tún fariwo òṣì tẹ pa báyìí ná kí ni tí mo gbé léyìí. báwo ni jàre kò ní bàjẹ́ fún yín o mo máa rí yín o. Bro Sam, look at these 2 dragons. Allow me to unleash the puppies from the cage. I want to bring out the puppies from the cage, Bro Sam. Dọ̀tun. Dọ̀tun! Sunday! Ẹ jẹ́ Jésù. Kí ni tó ń ṣe yín náà? Sunday! Bro Sam. Sunday! Ẹ jọ̀ọ́, ibo ni ìyàwó yín wà? Bro Sam. Ìyàwó yín dà. Ẹ mọ ibi tó wà. Ẹ bá mi pè wá ẹ jẹ́ kí Dọ̀tun wá mú ọmú ìyàwó yìí. Ṣé bẹ́yìn lè mú wa pé kó wá bẹ̀ mí? Ojú ẹ̀mí yín bí kọ́ ló ṣe sọ̀rọ̀ mú ìyàwó tèmi náà sọ́ni ló ṣe sọ̀rọ̀ mú ọmọ Yọ̀ṣíbí tó ń fún ọmọ Yọ̀ṣíbí lórúkọ tó ló ti di dragon ọmọ Yọ̀ṣíbí dragon ṣé pé tí bá la ọ̀bọ̀ bàbá ní Deadpool àwọ̀ free ni ó máa pè kán Deadpool ó máa pè kán wọ̀ free lólóṣì ọmọ burúkú yìí. What do you want? Do you want it? You want it? I'm coming. You will have it. Stop that! Ẹ gé apá ẹ̀, ẹ bá mi gé ẹsẹ̀ yìí, ẹ gé, ẹ pàṣẹ, ẹ ṣá, ẹ bá mi ṣàṣẹ. Wait, ẹ bá mi pa. Ẹ má gbàdá lọ́wọ́ wọn, ẹ jẹ́ kó pa. Sista ẹ má bínú o, kí ló dé tẹ ní kí Bro Sam pa odidi èèyàn? Ẹ kọ́kọ́ bá mi fún wọn ládàá ẹ̀ kọ́ pa. Ẹ bá mi fún wọn, olórí burúkú yìí. Aláyé bàjẹ́ máa ṣàǹfààní ó lọ sí tí ayé ẹ̀ ti bàjẹ́ tí ò lè láti ṣe mọ́ yìí. Olórí burúkú aláyé bàjẹ́ yìí ó tàbùkù mi ó bọ́dí ṣe mi díẹ̀ ló kù tí n bá fi para mi gbà yẹn ṣe mi. Ìwọ bá wo mò ń pe babe mi sọ pé nígà ṣé bí nǹkan kan ni èèyàn máa ń rí tó máa fi ń sáré tẹ̀lé obìnrin. O ò ní náà bẹ́ẹ̀ ni o ò ní wájú o ò tún ní lẹ́yìn ó gbẹ wájú ó gbẹ lẹ́yìn mẹ́rin bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ni babes ni mo pè ní ìsọ pé nígà ẹ wò ẹ má dáhùn lóhùn jàre mo mọ dáadáa ṣe bó ṣe wà yìí ojú yín lọ ojú yín gan èmi dẹ̀rẹ̀ iOS 18 mi ò ń jẹ́ṣẹ́ jágò ẹlẹ̀ ṣe rí bí mo ṣe rí yẹn. come of it jọ ó bó ibóbìnrin sọ̀rọ̀. má bínú bébì sórí gbogbo èyí tí wọ́n ń ṣe yẹn irú wọn náà máa ń ṣe wọ́n máa ń ṣe dáadáa ni ẹ rí pé mo ń sọ bébì yẹn ẹ̀yin sì ń ṣakọ which is normal òun ti sáré dáhùn wọn ò mọ̀ bóyá bàbá la fẹ́ pé àbí bọ̀bọ̀ kọ́ máa ti gbọ́ bí ni etí wọn báyìí ṣe mọ̀ bébì sórí ìgbà tí mo ti ń wò yín tẹ̀ ń lo ẹ̀ mo ti wò pé àtẹ́lẹ̀ yóò bá jẹ́ ìyàwó ẹni àṣàdẹ̀jálẹ̀. jọjọjọjọ gbẹnu sàn kí ló ń pè mí fún
òun ọ̀rẹ́ mi ò bu láti orí dé ìsàlẹ̀ wọ́n á sọ pé dúró mo fẹ́ bá sọ kí ló fẹ́ sọ. ẹ understand ṣe rẹ ni tẹ̀yin sọ yé mi mọ̀ ṣó jọ èèyàn tó yẹ pé èèyàn máa torí ẹ̀ dúró ó dẹ̀ sì tún lẹ́nu ọ̀rọ̀. mo ń sọ pé ṣó jọ èèyàn téèyàn máa pè ní beautiful àbí ṣé mi lè rírú eléyìí kí n máa pè ní pretty. babe ìdùnnú stop ayé babe kò dẹ̀ ní dá fún ẹ bó ṣe ń lọ yẹn. kéde tún rún mi ó tún ké kò dẹ̀ ní dá fún ẹ bó ṣe ń lọ yẹn. wọ́n tún pè ní dùnnú ṣé dùnnú lélẹ̀ àbí kọ́ máa pè ní bànújẹ́ ó tún ṣakọ ọmọ gẹ́gẹ́ bá pàrọ̀ jẹ mọ́ mi lára àwọn ọmọ tó yẹ kó mo ti ń fún ní lines wọ́n ti ń jẹ wọ́n ti ń kó jẹ already ó dẹ̀ bá pàrọ̀ oh my goodness kí ni màá ṣe báyìí tí bá ní lọ báyìí mo tún lè pàdé wọn wájú. ọmọkùnrin èmi ló tàbùkù ẹ èmi ló body shame ẹlẹ́dàá mi máa dá fún ẹ ẹlẹ́dàá mi máa dá fún ẹ ò ní rí bá ti ṣe ò ní rọ́nà gbégbá ò ní rálàánú. èyí pé àárín ìgboro gangan lẹ́wà. ó wà okay ó look nice. pẹ̀lú gbogbo foundation yẹ pẹ̀lú block ẹ̀yìn kó kúta tó wà bẹ̀ ẹ̀yìn lẹ́ni gbogbo ẹ̀. dé dodo bigi yẹn. débi corner piece bẹ́ẹ̀ yẹn gbogbo granite block orí ẹ̀yìn lẹ́ni o. ó dáa àmọ́ bí kò bá ṣe yẹ kó ṣe dáa tó owó tẹ pé yẹn ni kò jẹ́ kó owó yẹn pọ̀ owó yẹn pọ̀. ẹ̀gbọ́n owó yẹn ò pọ̀ ṣé ilẹ̀ ta wà yìí hot cake ni àwọn èrò tó wà lórí ilẹ̀ yìí ẹ wò ó tẹ́ bára ilẹ̀ yìí Ifá lẹ́jẹ̀ Ifá fámíyá ẹ wò òun ló dé gbowó sàlẹ̀ ẹ wo ojú ọ̀nà yẹn ibi tí pílà wà yẹn ilẹ̀ yín ló dé bẹ́ẹ̀ ilé tí wọ́n kọ́ pààyàn yẹn ò sí bẹ́ẹ̀ o. ok dé dodo bigi yẹn náà. ilẹ̀ yín nìyẹn ẹ wò títí ọlọ́dẹ ò jìnnà sí ibà yìí tẹ́ bára Ifá lẹ́jẹ̀ àwọn tó wà lórí ilẹ̀ yìí wọ́n tó 5 lọ́sẹ̀ ní ẹ fẹ́ wà nínú kékeré tó mú yín kẹwàá wò. ó yẹn pọ̀ ṣé ó tún dé dodo bẹ̀yẹn náà. ibi tí corner piece wà yẹn. èyí pọ̀ woman kí ni wọ́n ṣe tó jókòó síbẹ̀ yẹn àwọn tó máa ralẹ̀ lọ́tìdé yìí ó jẹ́ dìde kí wọ́n tó ra ẹ̀ mọ́lẹ̀ wọ́n á ṣe foundation mọ́ ẹ lára ń bẹ̀. no beautiful lady kí ló ṣẹlẹ̀ why you crying. hello pretty lady kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ náà. èmi pretty beautiful ayé mi ti bàjẹ́ kí ló ṣe ayé mi ti bàjẹ́ kí ló ṣẹlẹ̀. yé mo ti dáràn ìlùkù ayé máa bàjẹ́ ni sẹ́ẹ̀. nítumọ̀ pé ẹlẹ́dàá ẹ tó fọwọ́ gbárí mú tó ló sọ yìí o ló fìyà jẹ so ẹlẹ́dàá yẹn powerful eléyìí lágbára o sọ bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ wípé body shape tí wọ́n sọ yìí lóòótọ́ wọ́n ti body shape ẹlòmíì títí lórí social media débi pé òun ló mú tó fi lọ ṣe bọ́m̀bọ̀m òun ló jẹ́ kó lọ ṣe kíni ló jẹ́ kó lọ ṣe lipo wọ́n body shape ẹlòmíì títí òun ló fà á tó fi lọ fọmú kánmú ẹ̀ wọ́n body shape ẹ̀yìn ẹlòmíì títí ó dẹ̀ kó gbogbo ẹ̀ kó lọ kó mi sí nígbà wọ́n body shape ẹlòmíì títí ó dẹ̀ kó kàn sí ó dẹ̀ para ẹ̀ dànù kí lè fi ṣe ìwọ tó dàbí abo ẹlẹ́dẹ̀ yìí tó rí báńkù bí nǹkan burúkú yìí ṣé ẹjọ́ tó lọ bọ́bọ́ ìmí ìlẹ̀fẹ́ tí wọ́n bá fọrí tí bá jẹ́ tí wọ́n bá yan ló lè fẹ́ o. ẹ wọ ọmọ tó ń bọ̀ di ṣéèmù ẹjọ́ kí ló ń wá lára obìnrin tí ò sí lára ọmọ yìí. yà síbi. sá. do nínú ọmú àti ọmọ yìí títa ló tóbi jù. títa ní. iwájú ẹ̀ wà òkè. bú tiẹ̀ lọ sọ́tọ̀ nínú bàdí ẹ̀ àti bàdí tiẹ̀ ọbẹ̀ títa ló tóbi jù. tẹ́tí gbọ́. èèyàn ọlọ́wọ́ ó lè rí yẹn kí ló wá ń body shape ọmọ ọlọ́mọ fún ọmọ tó body shape ó ti lóyún ó ti lọ́kọ tiẹ̀ tó bá máa bímọ tán sí yìí ó máa gbá ni ó máa throw back ní gbogbo àwọn picture yìí máa jẹ́ love is in the hand of the builder kí lè bá kiri what's this rubbish for sọ bẹ́ẹ̀ ṣé ẹ̀rọ ọmọ tẹ́ gbé kọ́ abẹ́ mi kiri. Mr. Dọ̀tun kí ló dé tẹ́ wá dúró wà tó báyìí bíbélì wa dẹ̀ jẹ́ kó yé wa wípé ọlọ́run dá wa gẹ́gẹ́ bí àwòrán ara ẹ̀
níwọ̀n bá ìgbà tọ́lọ́run ti dá àwa ènìyàn gẹ́gẹ́ bí àwòrán rẹ̀ ó túmọ̀ sí pé tá a bá rí ènìyàn tó kúrú bí àwòrán Ọlọ́run ni tá a bá rí èèyàn tó ga èèyàn tó sanra èèyàn tí ò sanra àwòrán Ọlọ́run ni. Àrẹ̀jàn Òkèlè Sanyẹ̀rì bí Ọlọ́run ni wọ́n àwa tá a gùn náà ọdún níyì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹnikẹ́ni tí èèyàn bá ti ń bú ayé yìí ó ti ń bú Ọlọ́run nìyẹn. so ẹ wá jẹ́ ká wá rí bí ẹni wípé Ọlọ́run tó ń bú látara àǹtí yìí òun ló ń ṣe ìdájọ́ tó ń ṣe yẹn. Is that not a message? Don't body shame anybody again. It is not good. Ẹ má body shame èèyàn mọ́ lórí social media, ẹ má bú èèyàn mọ́ kó dáa. It's not good. Wá ẹ sọ fún kó wá gbàdúrà fún o. Tó bá jẹ́ pé ẹlẹ́dàá ẹ ló ń jà lóòótọ́, wá gbàdúrà fún o. Ẹ má ṣe bẹ́ẹ̀ o àǹtí mi, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi gbàdúrà fún wọn. In fact, máa fẹ́ kẹ́ ẹ bá mi fọwọ́ gbá orí yẹn, kẹ́ ẹ bá mi fi súre fún wọn. Gbogbo ohun tó wà lára wọn yìí kó fi wọn sílẹ̀. Wọ́n fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ òǹgbọ́n mú. Ṣé kán fi ìyọ́nú láàlú bẹ̀ ògiri òkò? Àbí kí ni túmọ̀ eléyìí? Tó bá jẹ́ pé orí yẹn náà ló heart, ó jẹ́ gbá orí yẹn. Tó o bá gbá orí yẹn pẹ̀lú nǹkan tó wà lára ọmọ yẹn, mi ni mo lè sọ o. Ó ti display gan ni o. Kò kì í fẹ́ fojú róbìnrin rárá ni o. Ayé ẹ̀ ti bàjẹ́ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a mú lọ pé kó lọ ṣiṣẹ́. Kò ṣe o. Ó làṣírí fi tú o. Tó bá dẹ̀ bá lọ báyìí tó o bá kúrò lára ẹ̀ tí nǹkan tó o ṣe sí lára tí o bá kúrò bẹ̀ ó lè rí ipò ẹ̀ o. Mo máa rí ipò ẹ̀ toyún Ọlọ́run má jà rí bi. O máa jọ àgbà nídàrẹ́gò lójú ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ àǹtí ẹ jọ̀ọ́. Save your life with him. Ẹ ṣé o. Nígbà tí ṣe o, mo máa rọ́nà gbígbà ọ̀nà ẹ̀ máa là. Ẹlẹ́dàá mi á ṣínà ayọ̀ fún ẹ. Dìde, mo fẹ́ mọ bẹ́lẹ̀dẹ̀ ṣe ṣiṣẹ́ ni máa bọ̀. Ọbẹ̀ máa wà. Dúró tó bẹ̀. Dọ̀tún, ka ilé. Kí ló wà ń bí? Àfikún ní ṣàlẹ̀, pọ́pì ni. O tún rí pọ́pì. Ẹlẹ́dẹ̀ ò ti work. Ẹ̀sà kúnlẹ̀. Ẹ gbàdúrà ní ẹ gbàdúrà. Ọba mi. Lórí ayé ẹnì kọ̀ọ̀kan wá, àbíkẹ́ ṣe. Ta ló ní báàgì? Àti wípé kí ló wà nínú ẹ̀? Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fúfú má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti yá wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pọ̀ lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me. I said call me. Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. O máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ ságo wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin yẹn. Madam court. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́.
jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó olówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó